Ẹ káàbọ̀ sórí ètò tòní. Ǹjẹ́ dáadáa la bá yín? Gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò wa òwe àti ìtumọ̀ tí a máa sọ òwe mẹ́ta àti ìtumọ̀ rẹ̀ délẹ̀. Tó, òwe àkọ́kọ́ lórí ètò tòní òun ni adìyẹ bà lókùn, ara ò rokùn, ara ò rọ ẹdìyẹ. Ẹ jẹ́ ká wò lóòótọ́ o, okùn àbí àkùn tí a fi ń sáṣọ àbí nǹkan kan tí adìyẹ bá bà lé, ṣé mo ń pé adìyẹ náà ẹsẹ̀ adìyẹ náà ò ní múlẹ̀ débi pé adìyẹ náà á máa mì, á máa fì lórí okùn náà. Okùn náà dẹ̀rẹ́ náà bí adìyẹ ṣe ń fì lórí ẹ̀ lòun náà á máa mì, lòun náà á máa fì. Òun ló fi sọ pé adìyẹ bà lókùn, ara ò rokùn, ara ò rọ ẹdìyẹ. Kí wá ní ìtumọ̀ ìjìnlẹ̀ tí òwe yìí tí ó ń túmọ̀ sí? Ṣé ló dàbí àwọn èèyàn méjì tó níṣòro tí wọ́n á lọ sátọ̀ ara wọn? Kí àwọn èèyàn méjì níṣòro kọ́ lọ sátọ̀ ara wọn, ìwọ tó lọ sátọ̀ ìkejì ẹ tó níṣòro, ara ò ní rò ẹ́. Ìkejì ẹ tó níṣòro náà tó sátọ̀, ara ò ní rò òun náà, nítorí pé oníṣòro méjì ni ẹ̀yin méjèèjì. Òun ló fi sọ wípé adìyẹ bà lókùn, ara ò rokùn, ara ò rọ ẹdìyẹ. Ìwọ tó níṣòro owó tó tún sátọ̀ ọ̀rẹ́ ẹ tó níṣòro owó lọ, ṣé mọ̀ pé ẹ̀yin méjèèjì ara ò ní rò yín, ara ò ní rò yín o. Àfi tí ẹ̀yin méjèèjì bá ṣe kíni, àfi tí adìyẹ náà bá kúrò lórí okùn tó gba bòmíì lọ, tó gba ibi tó ti lè wípé òun ti lè bàlé nǹkan tí nǹkan náà máa dúró, gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ méjèèjì náà tí ìwọ náà tó bá kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ tó níṣòro owó gẹ́gẹ́ bí tiwọ, tẹ kúrò lọ́dọ̀ ara yín, tẹ lọ wá ẹni tí ò níṣòro owó bí tiyín tó lè ràn yín lọ́wọ́. Òun ni ìṣòro náà àtúnṣe kíni látó rọlẹ̀. Òun ló fi ń sọ wípé adìyẹ bà lókùn, ara ò rokùn, ara ò rọ ẹdìyẹ. Òwe kejì lórí abala ètò tòní òun náà ni eyín tájá fi ń bọ́mọ ẹ̀ ṣeré, òun ló fi ń gejì. Ṣé mo wípé ajá ò lè dédé gé ọmọ ẹ̀ jẹ láì ṣe wípé ọmọ ẹ̀ ṣẹ̀ tàbí ọmọ ẹ̀ rò ó? Òwe wa lè túmọ̀ sí wípé ó lè túmọ̀ sí àwa ènìyàn náà bí àwọn òbí wa ń gbà mí bí wọ́n ṣe máa ń yọ̀ mọ́ wa, tí wọ́n máa ń bá wa ṣeré, tí wọ́n máa ń bá wa ṣọ̀yàyà. Ṣé mo wípé tó bá débi eré a máa ń ṣe ni, tó bá débi ká bọ́mọ wí náà a máa ń bọ́, a máa ń ba wí náà ni. Òwe ilé ìtumọ̀ bẹ́ẹ̀. Tàbí ó ní ọ̀gá ilé iṣẹ́ kan tó yẹ pé ó rí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀, ó rí wọn gẹ́gẹ́ bí ọmọ, ó rí wọn gẹ́gẹ́ bí àbúrò, ó sì ń ṣe dáadáa sí wọn. Ṣùgbọ́n tí àwọn ọmọ iṣẹ́ náà tí wọ́n bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, ṣé mo pé bí ọ̀gá ṣe máa ń yọ̀ mọ́ wọn tó máa ń ṣe dáadáa sí wọn náà, bẹ́ẹ̀ náà la ṣe yíjú padà sí wọn. Òun ló fi ń sọ wípé eyín tájá fi ń bọ́mọ ẹ̀ ṣeré ńkọ́, òun ló fi ń gé e jẹ. Tó, òwe kẹta lórí abala ètò tòní òun náà ni kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Wọ́n ní kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Tábà ní ká kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Ẹ jọ̀ọ́, ṣé tábàrà ẹ̀kọ́ lóòótọ́ ṣé a máa ń wa ìlà sí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ènìyàn ṣe ń kọlà? Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀kọ́ máa ń kọlà? Kò ṣeé ṣe ẹ̀kọ́ kí ń kọlà. Tábà sọ fún yàn pé kó kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà, ó túmọ̀ sí pé èmi àti àjọ rí ẹ̀kọ́ yìí, àjọ fojú rí pé ẹ̀kọ́ yìí ò kọlà, ó dẹ̀ sọ fún mi pé ẹ̀kọ́ yìí kọlà. Ohun tí òwe ilé túmọ̀ sí ni wípé bóyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó ṣojú mi, ó ṣojú ẹ̀, ó wá ń gbìyànjú láti yí ọ̀rọ̀ náà padà láti sọ pé ọ̀rọ̀ yìí báyìí kọ́ ló ṣe rí, báyìí ló ṣe rí, tí ó dẹ̀ jọ yé èmi àti ẹ wípé báyìí gangan òun lọ̀rọ̀ yẹn ṣe rí. Mo lè sọ fún ẹ wípé kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà, wípé ohun tí a jọ ń fojú rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jọ ṣojú wa ni, a sì jọ rí pé báyìí gẹ́lẹ́ ló ṣe rí. Kò wá sí ìdí tó lè máa sọ fún mi wípé báyìí kọ́ lọ̀rọ̀ yẹn ṣe rí, báyìí ló ṣe rí, bí ẹ̀kọ́ náà ló ṣe rí. Tá a bá jọ rí ẹ̀kọ́, a jọ rí pé ẹ̀kọ́ ìkọlà wọn wà là fún ẹ̀kọ́. Tó bá ń sọ fún mi pé ẹ̀kọ́ ìkọlà, máa sọ fún mi pé kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìkọlà. Bó ṣe rí nìyẹn. Tó, àní ìjọba ìlọ lórí ètò tòní nítorí pé wọ́n ní ṣókí báyìí òun lọ bẹ oge. Ẹ jọ̀wọ́ ẹ bá àti àtẹ̀jíṣẹ́ yín sí abẹ́ fídíò yìí, ohunkóhun tó tẹni lọ́kàn láti sọ, tàbí ohun tẹ́ wò pé bí ó kù díẹ̀ káàtó nínú fídíò yìí, tàbí ìyànjú tiyín náà fún wa nínú fídíò yìí, ẹ bá tẹ̀ sí ìsàlẹ̀ fídíò yìí, kẹ́sì bá wa like fídíò yìí, kẹ́sì bá wa subscribe sí orí channel yìí. Tó, orúkọ tèmi ò yí padà, Adéníkẹ́ ọmọ ọba. Ó dàbọ̀.